ọmọ méje tí mo bí kò tó ṣẹ́. You are idiot ni ẹ. Ọmọ méje kéèyàn bímọ méje ó mọ̀ pé ṣẹ́ ni kéèyàn bímọ. Ó mọ̀ pé iṣẹ́ lọ́mọ. Ó mọ̀. Ó ti ya wèrè. Màá bímọ méje fún bàbá méje. Ó tún wá máa bèrè iṣẹ́ lọ́wọ́ mi. Sórí pé ó ti ṣí èrè. Ẹ̀yin èèyàn wa ojú abẹ́ tún ti jáde o, ó tún ti jáde sí ọ̀rọ̀ Lizzy báyìí. Ó ní Lizzy sọ wípé òun ò níṣẹ́ pé iṣẹ́ wo òun ṣe. Ó náà fún lésì wípé ó ní kéèyàn bí ọmọ méje, ó ní ṣe iṣẹ́ kékeré ni. Ó náà ti invest lórí àwọn ọmọ wọ̀nyẹn pé òun jọrọ̀ ní báyìí. Ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbọ́ látẹnu ojú abẹ́. Èmi wálé ayé wá náwó ni. Èmi wá ilé ayé mo wá náwó ni. Mo wá bímọ mo wá náwó ni. Èmi ò wá ṣiṣẹ́. Ìwọ ló níṣẹ́. Ó rí pé iṣẹ́ tó ń ṣe ó hàn lára ẹ̀ ṣá. Màá bímọ màá fìdí mi bí ọmọ méje. Ó tún wá expect mi kí n máa ṣiṣẹ́ kí n máa ṣe báyìí kí n máa ṣiṣẹ́. Ìwọ ló ṣiṣẹ́ kù. Iṣẹ́ ọmọ làwa ṣe. Ask question, I will answer you politely. Any question you want to ask, I will answer you. Iṣẹ́ la gu ẹ máa ṣe kú. Ó rí bí iṣẹ́ rẹ ṣe dowó fún ọ. Ó ní pangolo. Iṣẹ́ ni wàá ṣe kú. Wọ́n ń bèrè iṣẹ́ lọ́wọ́ èmi. Èmi ò ṣiṣẹ́ mọ́ owó lèmi. Èmi ń sọ̀yàn di millionaire ni. Èmi make àwọn èèyàn to become a millionaire. Go and ask. Kó bèrè wá a máa lose count àwọn tí èmi ti make tí mo ti sọ di millionaire lórí ayélujára yìí. Jẹ́ kájọ lọ́jọ́ ẹjọ́ tẹ́nísí. Ó ṣí èrè wọ́n bèrè iṣẹ́ lọ́wọ́ tèmi ní èjì yìí. Ó ṣí èrè ó rò pé mi jẹ́ ó rò pé mi àti ẹ 40 ló pè mí. Àwọn 40 ló pè mí. You think I'm 40? Ó ti ṣí èrè. Mo lè jọ 40 lójú ẹ̀bọ mi ò ṣe gbé orí ẹ̀ mi ò ṣe 40. I am not your mate. I am not. I don't look it, but I'm not your mate. Ó ti ya wèrè. Sórí èmi àti ẹ. Pẹ̀lú yìí sì làwa fi máa bẹ́ẹ̀ fa. Àwọn ni máa ní iceberg. Yà ni máa ní iceberg. Àwọn ni máa bá ṣe. Ìyá ẹ̀ máa ṣòfò kú ni àwọn ò ní máa bẹ́ẹ̀ ṣe yẹn. Will not be doing that. Ìyá ẹ̀ máa ṣòfò kú ni. Ìyá ẹ̀ máa ṣe àìní. Ẹ wojú ìyá ẹ̀. Ẹ wojú ìyá. Ẹ wojú ìyá. Ẹ wojú ìyá ojú abẹ́. Ẹ wojú ìyá Akimu. Àwọn ò ní máa bẹ́ẹ̀ ṣe yẹn. Raso ló máa ń ṣe yẹn. Ras girl. You are a ras girl. Raso. Ẹ wo ìyá àwa ṣe bẹ́ẹ̀. Ìyá ẹ̀. Amúniṣẹ́ lọ́ọ̀ ni ọ́. Ó fẹ́ ká máa drag ìyá rẹ tí ò kú dáa. Ìyá ẹ̀ tó ya wèrè kú. Ó fẹ́ ká máa drag ìyá rẹ tó ya wèrè kú. You want us to be dragging that mad woman. Amúniṣẹ́ lọ́ọ̀ ni ẹ́. Ìwọ ló ń gbé àwọn ìyá àlùbáríkà 30 over 70 ọ̀n lọ ṣe ojú wọn báyìí. Ó wá rò pé ó wà dìmọ́yà. Ó wá rò pé ó wà sexy. Ó wá rò pé nice. Ó ṣeré kò tún pẹ́. Kò tún rún ká lọ́wọ́ wa. You see bó ṣe jẹ́ bully làwa gan jẹ́ bully. Bully versus bully ni wa. Àjọ bully ara wa pa ni. Èèyàn kan náà ni ó mọ jẹ̀yà ẹ̀. Ìwọ ló dẹ̀ ń jẹ̀yà rẹ̀. So ti lójú tèmi. Do you see any iceberg? Do you see any black dot? Have you seen my neck? Do you see any skin tag? Do you see? Ọmọ ọmọ ń dán ni. Inú ni máa jẹ́ skin ò dáa, inú rí ò dáa. Inú ni jẹ́ kí skin ò mọ́ dáa, inú rí ò dáa. Inú rí ò dáa, ìlójú, in tó wà nú ní jáde síta yẹn. Inú ẹ̀ ò dáa, inú tí ò gbọmọ, inú yẹn ìṣẹ́nu tó dáa. Inú burúkú nínú ẹ̀, ìlójú rẹ̀ fi ń dúdú. You think we will bow down? You think we will be tired? You haven't seen anything. You have not seen anything. We have not even started with you. Pẹ̀lú steez. Làwa fi máa subway. Pẹ̀lú steez. You know what they call steez? See, you know what they call steez? We would drag the hell out of you. We would drain you. Your blood would dry.
ó fẹ́ fight gbogbo àgbáyé. Yes, we are ready. You want to fight everybody. Àwa kan forever needs the deal. Lọ wo wàá fẹ́ la lọ́wọ́ wa sẹ́. Analysis olórí burúkú rẹ̀ tó ṣe lánàá. Ó ní mo fẹ́ lọ mọ́ bọ́ wá. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ lọ bá ń send èyí tẹ́ ojú abẹ́ o. Analysis rẹ̀ lánàá níbi títí sí ojú èmi àti ojú ẹ bá gbé jáde. I am not your mate. Ṣé ti rí mi? Ṣé ti rí mi? Ó ti rí yẹ. Ìyálà ya ẹ. Ó ti rí ìyálà ya ẹ láàárọ̀ yìí. Ó ní ìdí gbogbo orí burúkú tó ṣe yẹn. Ó ní ìdí ẹ. Àwọn skin plug mi nìyẹn ń sàlẹ̀ yẹn. Manimus. Oh, Manimus. Costume. To fine. Olunta. Eléyìí. Tí ẹ bá kàn fẹ́ jáde lọ, tí bá fẹ́ ṣeré jáde lọ, tí olóde tó ń lọ, wàá kàn fi kọ́rùn ni. Manimus ló tà. Mi ò lè para mi. Mi ò lè máa parọ́ góòlù tí mi ò ní. Mi ò lè lọ máa yá góòlù ta. Èmi ò lè ṣe kàkà tí fi wọ góòlù sọ́rùn ń fún èèyàn yẹn ní owó tí wọ́n fi bẹ̀rẹ̀ business. I will not do it. Kàkà tí fi máa fi góòlù ọrùn tí máa gbélé sọ́rùn ta máa yá fi kéèyàn kó jẹyàn. Tó bá ti easy rọ́ọ̀nù ẹ̀ mú èèyàn bíi 30 20 lórí ayélujára ẹ̀ tó sọ di 30 tó fún wọn ní 1 million èmi ti ṣe é. Maka ìyẹn 30 fún ẹ tí mo ti fún ní 1 million. I will lose can mama ka wọ́n fún ẹ wọ́n máa jáde tí wọ́n ti bẹ̀rẹ̀ business. Màá kà wọ́n fún ẹ wọ́n máa ẹ ká máa comment kẹ àwọn 30 yẹn tẹ́ bá wà bí ẹ máa comment. Màá lose count. Jáde síta tó bá tó bẹ́ẹ̀. They no born your mama well. I am not your mate. I am not your mate. Kàkà kí n máa gbé góòlù orí burúkú tìjà sọ́rùn tó ń gbé ọrùn góòlù àtúntà tó ń lọ yá kàkà ká máa lo fake life. Báwo ṣe lò gbésí ayé wa rè pẹ̀lú simple life bọ̀ àwọn èèyàn tó máa jẹ́ èèyàn látara wa will be countless. I am kì í ṣe if it's not true. Òun ló fẹ́ kí n máa sọ gbogbo ilé ìkólé bá mọ̀ pé mi ò ń ṣẹgbẹ́ orí ẹ̀. I will lose count. On ló ń jẹ́ kí n máa sọ. That is what they know me for. Lórí bí. Kàkà kó fi rí mi. Tí ma kó góòlù ọrùn. Tí ma ṣe gàgàbà. Tí ma wégele. Well. Tí ma worry. Easy life. But what I will be known for when I leave this earth, it is what matters to me. Kí ló kàn mí pẹ̀lú góòlù? Ìwọ tó wọ góòlù gan wọn bí yẹ ẹ̀dá ò lè dúró lẹ́gbẹ̀ẹ́ mi. Ìwọ gan tí n bá lo costume tí Manimus ń tà. Ìwọ tó bá lo góòlù gan, wàá máa wò pé ṣé góòlù original níbẹ̀ lọ́rùn ẹ̀. Wàá máa wo góòlù ẹ̀ wò pé ṣé kìí ṣe pé panda ni góòlù. I'm telling you, the way tí màá ṣe gbé tí màá ṣe wọ̀. Ìwọ gan máa wò pé ṣé kìí ṣe pé góòlù ni ṣé kìí ṣe panda lélẹ́yìí. Ori ni ororun ye ti ẹni ororun tèmi ni ore mi ni ori ni ori orí mi ni ori ni mo ti exercise mo ti jó ori ni zero filter is zero filter kò ní dá fún yálà ya filter is zero filter on bá bí yálà ye ẹ̀dá ìwọ ló má lo filter torí mo tún mama challenge yín ni mi fi lo filter. Má lò bójú rí ò bá ní ti bàjẹ́ zero mo mama ni kọ́ lè bá rí yẹ ìyá ẹ̀ ló dúró yìí orí ẹ̀ burú o as analysis yẹ o ọ̀lẹ́ ní àmọ́ sí o wọ́n náà analysis ti alánà o sì bá ṣe lè ké tó analysis kíní rẹ̀ as analysis yẹ ọ̀lẹ́ ní àmọ́ sí analysis yẹ.